lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ sí i. أما أبوك فإنه رجل الذي Bàbá wòlíì ti dé. Bàbá wòlíì ti dé. Bàbá wòlíì. Bàbá náà dẹ́kun ká ànàkà pẹ̀lú kòlíkìtà ká máa bá ṣe. خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء Kábínẹ̀ ẹ̀wà àtọ̀sẹ̀ ni yóò ti tí láti jọ ìlú. كأنك قد Ó ti di mọ́làmọ́lá. خلقت كما تشاء. Bàbá sẹ́ni ibi tí máa sọ ẹni ẹ̀wà kí ni tiẹ̀. Ẹwà kí ni Ẹ̀wà tiwọn? Làtífù ni. Làtífù. لطيف فياركنا يطفك سرعة مجيب سريع فالأمور تيسرت. Olóyè kò mi gbàdá yìí pàdé. Tí ẹ bá bá Làtífù ní kẹ̀kẹ́ bí ó sì mọ rí ni. Yóò ṣe máa rí ní tó wá bá dáyé Ṣé tó kẹta. sàlàyé Làtífù fún wa? Ọ̀wá ní àdó ká ti báyìí lọ. Bẹ́ẹ̀ bá tí ì bá ṣe lébẹ̀ yóò máa sa ni wọ́n máa gbọ́ owó rẹ̀ lọ Wọ́n ní. máa gbọ́n owó rẹ lọ ní. Àbíkọ́ sàkọ́rẹ́ ni tó ní. Ọ̀sà akọrin tó ní. Lẹ́yìn ìbá dénú bàbá. Ẹ bá dénú bàbá. سريع فالأمور تيسرت. Àwọn àfáà láti fi yí ẹgbẹ́ bí wọ́n sàdá àyè kan tán. Tó bá ti máa débi kójú ọmọ ọ̀pá ọ̀ Odò ọmọ gbọ́. Àyọ̀ wọn wẹ̀ nù odò. Èlé tí ìdówó. Ọ̀hún sábẹ́ ni tó ní ni. Àwọn sábẹ́ ní tó ọtí gun ipò rẹ̀ nù. Èyí lẹ sọ bẹ́ẹ̀ ní kọ́ wo. Èyí lẹ sọ bẹ́ẹ̀ o. مجيب سريع Ẹ bá ti mọ̀ ẹ bá kó Làtífù lára wọn. فالأمور تيسرت. Ọlọ́pàá lè pọ̀ sí wa lára. Tí wọ́n ń ké fún bàbá gbogbo tí ké fún. من أجل عزك Kẹ́lẹ́ bá rí bẹ́ẹ̀ ti rí. Kẹ̀lẹ́bà rí bẹ́ẹ̀ ṣe rí. ذاق كل هواني. Bàbá náà fi àjẹra wọn. Bàbá náà bí àjẹrà wọn jù. Wọ́n jókòó ẹsẹ̀ fẹ́ rọ. Wọ́n jòkó ẹsẹ̀ fẹ́ rọ. Wọ́n gbàwẹ̀ inú rán. Wọ́n gbá àwẹ̀ inú rán. Ọlọ́run wa ni kí ló fẹ́ tọ́ ń dààmú wàhálà ikọ́ rẹ̀. Wàhálà ikọ́, èmi kọ́. Fún ọmọ mi. Bá ń pè fún ọmọ mi. Bí bá ṣe bẹ́ẹ̀. Bí bá ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tí a sọ ń kó ní ìtìgbà tó yẹ kọ́ǹpù mọ́ yẹn. Ọgbà kan ìbọn kùmọ̀ yẹn. Wọ́n gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ fún nínú ilé ni. Wọ́n gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ من fún أجل عزك. Àwọn táwọn pẹ̀lú ìkàwé ká máa sọ̀rọ̀ kidnapper òṣèlú àdúgbò. olóṣèlú lójú agbo Àwọn yìí. sépèlè òní. Àwọn sèkò olóde lójú agbo yìí. Kódà tí ìbá ṣe parẹ́ ni gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ wọ́n yé sí lọ dúró. Wọ́n yìí ṣe lọ dúró kọ́sọ̀nà dé ní. Bàbá wọ́n ti bá wa àrẹ́sì wọn ká tó ní peter lọ. Wọ́n tó débi tá lónìí. Àwọn tí àrẹ́sì ẹ̀ ní bàbá. Tó kẹ́ mọ́ mu orin ẹ̀ mọ́bìnú ìmọ̀ ló bá. Ìmọ̀ orin ní kẹ́hìnsì yìí. Mo lè ṣe fẹ́ ṣe yìí. Bàbá ṣàdúrà fún wa tó rà mọ́ ta. أبي أنت مرآتي. Ọ̀pá kan ti tó. Ọmọ tí o bá ti mọ ìyókù rẹ yóò ṣe òfin. Yóò ṣe òfò. Ọmọdé bàbá tó bí èmi. Bàbá ń dọ́jú. Fẹ́ sọ ìlú orí atẹ́gùn. Ìdílé àwọn ọmọ tó ṣiṣẹ́ ìtẹ̀síwá báyìí. Ẹ̀wọ̀n ìtẹ̀síwá báyìí. Àgbẹ̀rẹ̀ yẹn wá yẹrin, ó sì já sódì kejì. Ó yin ẹrin, ó sì fi já sódì kejì. Lọ́nbẹ̀ yìí gún báyìí. أبي أنت أسوتي. Sáwọn yẹn lè ní ìrántí orí ìwé ní ọ̀fẹ́ ìgbóná.
gbogbo ayé ni ẹ pa àti kálíbà ara yé jẹ́ ní tiwa ní. Ara ẹ̀jẹ̀ ní tiwa ní. Ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀. Ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀. Gbogbo tọ́lọ̀ bá kún yín. Ní kẹ́ fi ṣe fìdá wọ̀. Ní kẹ́ fi ṣe fìdá wọn. Bàbá ẹ máa sọ̀rọ̀ káàkiri gan. Ẹ máa sọ̀rọ̀ káàkiri gan. Bẹ́ẹ̀ ni lárúbáwá gbọ̀gbẹ́ rẹ̀ gbogbo kan ní ẹ̀dẹ́wò rẹ̀. Gbogbo kan ní ẹ̀dẹ́wò tó bá. Àwọn kan ní ẹ̀tẹ̀mọ́lẹ̀ tó dáa gbogbo wàhálà mi mo fi ṣe lóko fáwọn ọmọ mi. Mo fi ṣe lóko fáwọn ọmọ mi. Bàbá gbogbo bí ó ṣe yá wa ẹ̀fà àwọn ẹgbẹ́ wa tí mo rẹ̀ ní dúró fún ọ. Àwọn arákò ní sèyí. Àwọn rí ibi kùn wọn lábí ká jẹ́ pé wa lọ. Ọgbẹ́ náà bẹ̀rẹ̀ bí ọmọ ọ̀lẹ́ ní àwọn elétí David Adé yìí. Kí ni ìgbìyànjú wo lọ máa ń gbà? Wọ́n ti palẹ̀ mọ́ fún aká tó dé ni. Wọ́n ti palẹ̀ mọ́ fún aká tó dé ni. Àti wọ́n á dé wọ́n tún wá padà lẹ́yìn wa. Adé náà àwọn ò tún padà lẹ́yìn wa. Mọ ìkàlẹ́jì sẹ́ni ni tó ti gbé ẹlòmíì lọ. Ìpèníjà tó ti gbé ẹlòmíì lọ. Àfi ká mú orí. Àfi ká mú orí. Bàbá. Ìṣe pé bí alálàáfáà dé o, gbogbo ọ̀nà ni ẹ fi dúpẹ́ fún wọn. Gbogbo ọ̀nà ni ẹ fi dúpẹ́ fún wọn. Gbogbo ọ̀nà ni. Gbogbo ọ̀nà ni. Kẹ̀sì kàdúrà kẹ́mọ̀ lọ pẹ́ Sàdúrà kẹ́mọ̀ lọ pẹ́ kọ́. Gbogbo òde ni wọ́n pàtì torí yín. Gbogbo àlùbáríkà wọ́n yẹ̀ẹ́lẹ̀. Wọ́n yẹ̀ẹ́lẹ̀ torí tí. Gbogbo àlùbáríkà pàtì torí yín. Wọ́n pàtì torí tí. Lẹ́yìn aṣọ tẹ bá dá fún ọ tí wọ́n ń wọ aṣọ tí wọ́n wà kíṣà. Ayé wo ni ẹ wá jẹ? Ayé wo ni ẹ wá jẹ? Wọ́n ti rán ilé yìí jẹ ní ìsìn. Wọ́n rí wájú káfíńtà tó tẹ̀ gbọ́wọ́ lé ní báyìí. Àbọ̀ òde kan láyé. Ẹ̀sìn àbọ̀ òde mi ní bá sọ̀rọ̀ mi kọ̀ bàbá ni wọ́n fi nǹkan lé. Bàbá ni wọ́n fi nǹkan lé. Òkè yìí máa jẹ́ tàwọn ọmọ. Ṣé wọ́n jẹ́ tàwọn ọmọ? Tí mo kọ́ sọ ní ẹ̀rọ mẹ́ta máa ń wọlé bàbá yín. Ọmọ yóò ní pàǹpà ńlẹ̀. Òní mi náà láti gbéra mi láàfà. Torí owó rẹ̀ náà fi tọ́ mi. Owó rẹ̀ náà fi tọ́ wa. A lè kàwé kódà fúnra ní Dr. Kamal. Bàbá kìí akéré bí rẹ̀. A sì jọ lòdì sólò lónìí. Àti lòdì sólò lónìí. Owó tó dùn lòdì sólò lónìí. Owó tó bá fà àpá àti wàá tó sọ òkú wá níbẹ̀ ọ̀hún ní fún. Ọmọ àfáà ni mo sọ o. Tí wàá ti sowó oògùn bàbá rẹ̀ bẹ́ẹ̀ gbà pín. Di sí alólè kánjọ nílé wa. Wọ́n á rí àkókò tí ló ń wọlé ẹ̀fúnẹ́tì. Ó dà bó ṣe wà ní àti wọ́n ní kí ló dé mọ́. Owó oògùn bàbá ńlá owó sólò lónìí. Owó bàbá ńlá wà nílé yìí. Ọmọ àfọ òkú ọmọ lónìí. Bàbá àlùbáríkà ò sí mọ́. Àlùbáríkà ò sí mọ́. Gbogbo yẹn àti ọmọ yìí bá ẹ máa kún ọ lóde wá sí. Ẹ máa kún ọ lóde wá sí. Ẹ kún ọ lóde àwọn kẹtó rówó. Ẹ ń dà àwọn kẹtó rówó. Ọmọ àfọ àti ìmọ̀ lè máa lọ wá sí. Kí ló dé tó máa fọ òkú bá lọ wá sí? Kí ló tó máa fọ òkú bá lọ wá sí? Bí èdè tí ẹ̀ka tó lọ́ọ̀bù sí nù. Ẹ wá pọ̀ ọ̀dọ́ wọn wọn wájú wa láàrin wọn wọn. Ẹnu wa láàrin ọ̀mú tiẹ̀ lọ́wọ́. Tiẹ̀ ní òdùó kọ́mọ́ kù. Tiẹ̀ ní òdùó kọ́mọ́ kù. Ọmọ náà wọ́n gbà tó bá rí lọ ní. Yóò gbà tó bá rí lọ sí ẹni. Ẹjọ́ jẹ káàkiri ayé ni. Àbúrò tẹ́lẹ̀ mọ́ ní ṣe wá àti ká tẹ̀lé ẹ̀sàkóyà kọ́ ni o. Ẹ máa sọpọ́ọ̀tì rẹ̀ yín tí máa lọ wá sí òkèrè gba àbúrò mẹ́wàá ní ó tẹ̀lé. Mẹ́wàá. Wọ́n kú bọ́ọ̀sì èèyàn mi jẹ́ tó nígbà kúlù. Ẹlòmínà sì lẹ́nu àfa àwọn ọ̀bì àgùntí ló mú mọ̀lẹ́bí lẹ́yìn. Ìjọ lè kó mọ̀lẹ́bí lẹ́yìn. Nígbà tí a bá ẹ̀bá láti ẹ̀dọ́ ìlú ọ̀gbìn ẹ̀kọ́ lábúrò lójú. Ọ̀gbìn ẹ̀kọ́ lábúrò lójú agbo. Ilé ń fi sí ọ̀lápò. Yọ́dọ̀ máa kó náà sí ọ̀lápò náà ní tábà yìí. Ó dé tán báyìí. Bàbá òun tí ń rán wá sí. Ọkọ̀ kún wọn lọ. Mọ́sálásí méjì lónìí. Tí ló ń kọ́ fún un. Ẹ̀rí kí nìyí? Bàbá tó bí gẹ́gẹ́ ló kù ní kò tí mo fi dé bẹ̀. Gẹ́gẹ́. Òun wá ní kírun ní family house wa. Mọ́sálásí lé kírun lójú tó kò ní tí wọ́n kọ́ ọkọ̀ tó rò mẹ́. Kó má tẹ̀lé mi ká. Òun ni máa ń gbọ́kọ̀ fún gbàgbà. Wà ní wọ́n béèrè mi lọ́wọ́ rẹ̀ lé ọ̀lẹ́ pàmí lọ́nà. Lóòótọ́ ni àbí kí n gbé fáwọn ẹ̀gbọ́n rẹ̀ tó tún tẹ̀lé. Torí kí ni mọ̀lẹ́bí tí wọ́n bá ti sọ̀kọ̀ ilé ìgbódò fún ẹ má ṣe ti lọ́tọ̀ọ̀tọ̀. Ilé ńlá tí wọ́n bá ti lájọṣepọ̀ àgbàrá òjò gbìn ọ̀dọ́. Àgbàrá òjò gbìn wọn lọ. Tọ́nà bá ti yọrí mi yẹn ìdúmọ̀kẹ́jọ́ máa gbádùn ayé lọ. Ìdúmọ̀kẹ́jọ́ máa gbádùn ayé lọ. Ìyá fẹ́ bẹ̀rẹ̀ tì lọ́dún ayé ti parẹ́ kó tó dà Ayé ti parẹ́. Àlọ́ bàbá ẹ̀ ṣàjọ àjẹjẹ wọn.
رسول الله صلى الله عليه وسلم أستغفر الله سبحان الله والحمد لله جعل كلماته ومكانهم على سيدنا محمد الشفيع وآله وصحبه عباد الله